ẹ gbà wá o ẹ̀yin abiyamọ ayé ẹ gbà wá fídíò yìí ó wà fún pàápàá jùlọ ẹ̀yin tẹ́ bá lọ́mọ ní skul tàbí tẹ́ lọ́mọ ní Nàìjíríà tàbí tẹ́ lọ pàápàá jùlọ ní Kogi State nǹkan kan ṣẹlẹ̀ ní Kogi ẹ̀yin tẹ́ bá jọmọ Kogi State tẹ́ wà ní Kogi ẹ lè testify sí nǹkan tí mò ń sọ yìí nǹkan tí mo fẹ́ sọ yìí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní Kogi ó dẹ̀ máa da kẹ́yìn abiyamọ ayé kẹsúmọ́ bí kẹ wá gbọ́ torí pé tá bá gbé ọ̀rọ̀ mi wà báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń rò pé bóyá fake news ni ẹ gbà wá o nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kogi nísìn mo fẹ́ lè sọ pé ilẹ̀ Yorùbá ò bàjẹ́ tó yìí nísìnyí báyìí wọ́n ti ń ṣí kúrò ní Kogi wọ́n ti spread sọ́dà ilẹ̀ Yorùbá kí ni nǹkan tó ṣẹlẹ̀ ní pé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ní Kogi State lọ́wọ́lọ́wọ́ àwọn kan wà ọ̀pọ̀ in different form ẹlòmí àṣebẹ ní pé òun fẹ́ béèrè àdírẹ́sì lọ́wọ́ yín ẹjọ́ tí nǹkan tẹ bá ń gbọ́ nǹkan tí mò ń sọ ẹ bá mi tẹ 5 ẹjọ́ nítorí Ọlọ́run tí live video yìí bá ń sọ̀rọ̀ ẹ bá mi kọ́mẹ́ǹtì 5 ẹjọ́ nítorí Ọlọ́run torí mi kò fẹ́ máa rojọ́ dànù kí n confirm ẹ̀ bíbá. wàhálà ti wà o wàhálà ti wà nílẹ̀ Yorùbá o. ókè ó sọ̀rọ̀ mo ti rí Prince Adéwálé Fash àfàfọ́lọ́ wàhálà ti ṣẹlẹ̀ ní Kogi báyìí o ẹ̀yin tẹ́ bá lọ́mọ ní yunifásitì ní Kogi State ẹ tètè pé àwọn ọmọ yín information yẹn a ti gbọ́ fìrífìrí ṣùgbọ́n èèyàn mi kan ló wá fìdí ẹ̀ múlẹ̀ tó confirm ẹ̀ fún mi léyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ní Kogi nǹkan kan wà tí wọ́n ń ṣe nísìnyí ẹ lè rí ẹlòmíì á ṣe bẹ ní pé òun fẹ́ béèrè ọ̀nà lọ́wọ́ yín lágbára Ọlọ́run ẹ̀yin abiyamọ ayé àní fojú sunkún ọmọ lágbára Ọlọ́run a ò ní fọwọ́ wa gbé ọmọ sí bóògó tí ń jẹ́ tọlọ́run a ò ní fojú wa sunkún ọmọ sẹ́ eléyìí pọ̀ jù kí ló dé ṣówó náà là ń wá tó wá le tó yìí ṣówó là ń wá tó le tó yìí ṣówó là ń wá tó fi tẹ́fí go to this extent mo fẹ́ lè sọ pé irú nǹkan báyìí kò fẹ́ ṣẹlẹ̀ rí nílẹ̀ Yorùbá kábíyèsí Elédùmarè tàbádẹ̀ ń sọ àmàrà àwọn ọmọ àlè Yorùbá kan wọ́n á máa sọ pé fake news eléyìí tí mò ń sọ yìí mo máa fìdí ẹ̀ múlẹ̀ fún yín màá fún yín ní location ní last one tó ṣẹlẹ̀ lánàá ẹ wá rí wípé kò kìí ṣe fake news ẹ máa share program yìí kẹ máa comment kẹ máa like kẹ máa subscribe bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn kan ti wà nísìnyí wọ́n á ṣe bẹ nípa wọ́n fẹ́ béèrè ọ̀nà lọ́wọ́ yín tó bá fi lè fi ọwọ́ kàn yín báyìí nǹkan ọmọkùnrin yín ó máa pòórá lẹ́sẹ̀kẹsẹ̀ ẹlòmíì wà á ṣe bẹ ní pé òun sọ nǹkan sílẹ̀ tẹ́ bá fi lè bá mú kó bẹ́ẹ̀ kí ara yín kọ̀ọ̀kan ara ẹ̀ nǹkan ọmọkùnrin yín ó máa dàbí tọmọ kókó lẹ́sẹ̀kẹsẹ̀ ìgbà tí kíní yẹn kọ́kọ́ ń ṣẹlẹ̀ ní Kogi akọ́kọ́ wò pé akíní ni ẹ jẹ́ kí n kà àwọn nǹkan kan síta fún yín kẹ́ gbọ́ kábíyèsí Elédùmarè gọ́ọ̀nà wa ní Kogi State ẹ jọ̀ọ́ ẹ má dákẹ́ ó yá náà ẹ má gbọ́ only penicillin going highly in Kogi State. About 15 people
èèyàn bíi 15 ni kíní ti ṣẹlẹ̀ sí tí wọ́n dẹ̀ mú àwọn tó ṣe lójú ẹsẹ̀ tí wọ́n dẹ̀ jẹ́wọ́ kò ṣe pé gocom 15 different location ló ti ṣẹlẹ̀ ní Kogi ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn míì wà ìgbà tí wọ́n ti wá rí pé àti máa fọwọ́ kọ̀yàn àti máa fara gbáyàn nǹkan ó fẹ́ lè díẹ̀ pé wọ́n ti mú wọn ọwá lọ ṣe bí ọlọ́kadà lágbára Ọlọ́run ẹ̀yin abiyamọ ayé tẹ̀ ń wò mí ní ṣe lásán lórí ọmọ ẹ̀yin ìyá àti bàbá mi tẹ̀ ń wò mí gbogbo tí ń jẹ́ tọ́lọ́run ní di òkú ayé kí ló dé tí wọ́n là ń wá tó le tó yìí ẹsẹ̀ mẹ́fà mà nílé ayé yìí ilé ayé tí ó jẹ́ wípé a lè gbé lọ sọ́run ẹsẹ̀ mẹ́fà kábíyèsí Elédùmarè ẹ máa bá mi ṣe ẹ̀ prógrámù yìí kó máa lọ báyà kí ló dé ẹ̀yin tẹ́ bá fẹ́ gún ọ̀kadà nísìnyí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kò sẹ́ni tó gbọ́n jù ẹ jẹ́ ká máa wà very careful tẹ́ bá ti rí i pé ọlọ́kadà ń dọ́gbọ́n fẹ̀yìn gbá yín ẹ tètè búso kẹyẹ ọmọkùnrin yín wò kábíyèsí Elédùmarè bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí èèyàn 15 ni wọ́n ti jẹ́ victim ní different locations now this is a result of unemployment gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ mo máa ń pariwo fún yín wípé tí ìjọba bá dáṣẹ́ sílẹ̀ tíṣẹ́ wà nílùú irú àwọn nǹkan báyìí ó máa dínkù and result of insecurity ọmú obìnrin stop that ọmọ obìnrin kan lánàá bó ṣe mú obìnrin yẹn wọ́n nà ó jẹ́wọ́ ó ní kó ṣe òun jẹ́jẹ́ ó ní òun kọ́ lóun rán ara òun níṣẹ́ ó ní àwọn tí wọ́n dẹ̀ rán òun níṣẹ́ àfi kóun ṣe tóun ò bá ṣe òun máa kú kí ló dé ó ṣe lè kú ó lè kú wọ́n parọ́ fún ẹni sọ̀rọ̀ ó ní rárá òun máa kú tóun bá sọ ó ní àwọn èèyàn pé lára àwọn táwọn jọ ń ṣiṣẹ́ bíi 3 ni wọ́n ti kú látara ń pé wọ́n fail láti jáde lọ wá nǹkan ọmọkùnrin wá ọ̀nà ti ṣe tó fẹ́yàn bíi mélòó ó lóun ò lè kà á páwọn èèyàn ti pọ̀ tóun ti ṣe fún ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe prógrámù ṣe mẹ́yìn tí ẹ máa ṣe prógrámù yìí jù ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ẹ ní fámìlì nísìnyí báyìí ìbẹ̀rù bójó ó ti bá gbogbo àwọn èèyàn nínú Kogi state ẹlòmíì kò lè jáde nílé ẹ̀mọ́ nítorí ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹlòmíì ó wà nínú ilé ẹ̀ kò lè jáde ẹ̀yin tọ́mọ yín wà ní yunifásitì tó jẹ́ wípé ọ̀kadà alẹ́ lọ́mọ máa gùn káàkiri from house to club from club to house ẹ pé àwọn ọmọ yín kẹ́ sí wọn ní gbẹ́rẹ́ pàkọ́ ẹ pé àwọn èèyàn yín tó wà nílẹ̀ Yorùbá kẹ́ sí wọn ní gbẹ́rẹ́ pàkọ́ this is a very very important message a sì máa rí àwọn ọmọ àlè Yorùbá kan náà tó máa sọ pé fake news ni ẹ lọ sọ online kẹ́ lọ wò ó rampant ọmú obìnrin kan ó gbà nǹkan ọmọkùnrin àwọn méjì àná alánà ni mò ń sọ yìí o ọ̀rọ̀ àná ni tí mo ṣe ń sọ yìí o I think yesterday is 22 September 2023 ọ̀rọ̀ àná ọmú mà yẹn ọmú ní hòtẹ́ẹ̀lì kan tí wọ́n pè ní Unique Hotel ẹ̀yin tẹ́ bá mọ Unique Hotel dáadáa mọ ibi tí mò ń sọ ní Òwòrò ní Kogi State Òwòrò Junction ní Kogi State ibẹ̀ ni wọ́n ti mú èèyàn ni wọ́n ti mú obìnrin yẹn ní Unique Hotel tó wà ní Òwòrò Junction ní Kogi State ngbà tí wọ́n mú mà yẹn
lẹ́sẹ̀kẹsẹ̀ ẹni torí ẹ̀ la ṣe gbọ́dọ̀ máa ní àkíyèsí torí ẹlòmí wà tó bá kàn rìn jáò kò ní àkíyèsí. Ẹ jẹ́ ká máa ṣàkíyèsí ara wa, ẹ jẹ́ ká máa ṣàkíyèsí bá ṣe máa rìn kọ́lọ́hùn ní fi wá fọ́tà mú. Tẹ bá ti rẹ́ anybody tó fara gbá yín ẹ bù so bóyá bí 5 to 10 minutes kẹ́ fi yẹ̀ nǹkan ọmọkùnrin yín wò kọ́lọ́hùn ní fi wá fọ́tà mú un. Ìgbà tí wọ́n wá mú mà yẹn wọ́n wá ní òkè nísìn ó ti gbà ọmọkùnrin àwọn méjèèjì a dẹ̀ ti mú ẹ nísìn kí ló fẹ́ báwo ló fẹ́ dá ọmọkùnrin wọn padà. Ó ní póun máa dá padà kìnnìkan ìgbà tó bẹ̀rẹ̀ sí ní ṣoríṣiríṣi nǹkan ẹyọ kan ṣoṣo lórí dá padà níbẹ̀. A dẹ̀ gbọ́ pé wúmà yẹn wọ́n ní wọ́n pa síbẹ̀ tí wọ́n dáná sun ní ìyànà Òwòrò Kogi State. Ẹ lọ verify ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ̀yin abiyamọ ayé ẹ gbà wá o. A ò gbọ́dọ̀ dákẹ́ lórí ọ̀rọ̀ yìí torí nísìnyí báyìí tí wọ́n ti mú wọn obìnrin yẹn wá kí má gbàgbé ọ̀rọ̀ tí mò ń sọ bọ̀. Obìnrin yẹn wá ń jẹ́wọ́ ó ní lẹ́yìn kó pa òun ò lè sọ àwọn tí wọ́n rán òun pé because tóun bá dárúkọ wọn báyìí àìsàn ló máa fi lùgbà òun máa gbẹ́kú ni. Ó kúkú pè kẹ́yìn na òun kẹpa òun lẹ́ẹ̀kan náà ju kóun fi àwọn nǹkan yẹn fi kú lọ. Kábíyèsí Elédùmarè. Ó dárúkọ àwọn tó ń rún ẹ sọ location wọn. Ó ní bóun lè dárúkọ òun nígbà ó wá ń sọ kankan tó yà mí lẹ́nu. Ó ní àwọn tí wọ́n kó sí Kogi State ó ní wọ́n lé ní 2000 táwọn ń ṣe iṣẹ́ kan náà táwọn wà ní Kogi nìkan. Ó ní àwọn táwọn wà ní area tí mo dárúkọ yẹn ìyànà Òwòrò junction ní Kogi State. Ó ní àwọn táwọn wà ní area yìí nìkan 200 làwọn. They are 200 in number. Ẹ sọ fún mi ṣe rí pé ta bá ń sọ pé kọ́lọ́hún pèsè kan tó tí a máa jẹ Ọlọ́run má jẹ́ kí nǹkan tá a máa jẹ wọn wá ká máa gbàdúrà náà wípé kí nǹkan tó máa jẹ wá kó má pàdé wa. Ẹ sọ fún mi ẹni tí wọ́n ti gbé nǹkan ọmọkùnrin ẹ̀ lọ kí ló kù fún. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí nísìnyí kẹlòmí a máa wò wípé máa bí múlẹ̀ kíní kan no reality ni mò ń sọ fún yín. Gbogbo nǹkan yìí ó dẹ̀ ń ṣẹlẹ̀ as a result of unemployment and insecurity. Tẹ́ bá lọ wo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yìí kò kí ń ṣe àwọn gangan ni wọ́n ń lo kíní tí wọ́n ń gbà yẹn ṣùgbọ́n agent làwọn bí kọ́ fún wọn ní 500,000 ó yá gba kíní ìfisápò lọ faragbáyàn tó bá ti rí mú dé 500,000 200,000. A dẹ̀ fẹ́ jẹ́ kí ìjọba gbé òfin tó lágbára sílẹ̀ nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni kó gbé òfin tó lágbára sílẹ̀ pé ẹni tó bá ti mú fúrú nǹkan báyìí ó gbọ́dọ̀ jẹ́wọ́ ọ̀dẹ̀ gbọ́dọ̀ fọwọ́ bò ó. Wọn ò gbọ́dọ̀ máa ní inú ẹ̀ wò more than 2,000 tí wọ́n dá sí Kogi nìkan. Àìtí lè sọ Abẹ́òkúta káì lè sọ Ọ̀ṣun àì lè sọ Ògùn káì tí lè sọ Oǹdó káì tí lè sọ Kwara káì tí lè sọ Lagos káì tí lè sọ Ọ̀yọ́. Ẹ rí pé a ní láti wà very very careful. A ní láti wà extraordinary careful. A ní láti wà extraordinary careful. A ní láti ṣọ́ra wa gidi gan torí wípé ibi tí ilé ayé ń lọ lè ní kò yí anybody mọ́. Òtítọ́ ọ̀rọ̀ rẹ̀ ní ká máa sọ ọ̀hún. Èmi ò ní gbọ́rù nǹkan báyìí kí wá panu mi mọ́ kí sọ pé nítorí àti bá sọ kọ́ńkọ́ máa náà tú àṣírí ayé. Tí mi bá sọ síta ẹ̀yin nǹkan tẹ̀yìn tẹ wá ń wò tẹ máa ṣe tó máa dùn mí ni wípé tí ẹ bá ṣí ẹ̀wù prógráàmù báyìí ẹ máa like ẹ máa love kẹ máa comment kẹ máa share kẹdẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi. Ẹ subscribe kẹdẹ tán notification yín. Ẹ̀yin ló ẹ wò nísìn
gbogbo ọ̀rọ̀ insecurity tá à ń pariwo ó ní fídíò ọmọkùnrin kan tí mo rí mo máa play fídíò yẹn fún wa àbí kí tiẹ̀ má jẹ́ kó gùn jù ni ìyá bàbá mi Ejel Káyọ̀dé Samuel ó tọ́ lẹ sọ ṣẹ́rí pọ́lọ́run nìkan ni ó lè ṣọ́ wa nílùú yìí ọlọ́run nìkan ló lè ṣọ́ wa níbi tí ìlú yìí ń lọ wọ́n lè sọ pé àwọn ọmọ skul ọ̀hún forí kó jù wọ́n ní àwọn ọmọ yunifásitì àwọn ló ń jẹgba kínní yìí jù wọ́n á lọ síwájú campus ẹ̀yin tọ́mọ yín ẹ̀yin tẹ́ fún ọmọ yín lọ sí polytechnic tẹ́ ọmọ yín lọ sí yunifásitì tí provide owó tí wọ́n fi máa sanwó skul fi jẹun fi ṣe oríṣiríṣi nǹkan tọ́mọ yín wá lọ ṣiṣẹ́ aṣẹ́wó wọ́n ní àwọn tó tiẹ̀ ń ṣolóṣó ni wọ́n dùn mú jù akọ̀ lọ á ṣe bẹ nípò òun fẹ́ gbé wọn ni tó bá ti lè fọ́ ọmọbìnrin yẹn báyìí wọ́n ní àyà ẹ̀ báyìí títóbìnrin ni mò ń sọ yìí wọ́n ní àyà ẹ̀ ọyàn àti abẹ́ wọn á fà lọ ni bọ́ ṣe ń ṣe fún ọkùnrin lọ ṣe fóbìnrin kẹlòmíà lọ sí ọ̀dà ọmọ olóṣó yẹn á ṣe bẹ nípò òun fẹ́ gbé wọn alpha baby ló yá tọ̀nù tó bá tó fọ́ọ̀kọ́ nínú ìfọ́ọ̀kọ́ ó lè rò pé iná okó máa pọ̀ fún níye kan máa á discharge ẹ̀ kí ló ń fa ọgbà wọn kìíní insecurity ṣùgbọ́n bí insecurity bó ṣe wá ń fà á èmi ò ní bá wọn blame Nigeria security kankan mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mo máa ń wò pé bóyá àwọn Nigeria security wọn fẹ́ ṣiṣẹ́ ó ní fídíò kan tí mo gbé wá fún yín but mo ń wò pé ṣé kíní yóò ti máa gùn jù báyìí mo sì máa padà wá sọ̀rọ̀ security yẹn bọ̀ kéèkọ̀ yan fún yín security yẹn ní òun ti ń serve Nigerian police láti 13 years wọ́n ó ní mòpó lòun wọ́n rán lọ sí wọ́fọ̀ ibi tó ti lọ ṣàlọ́ fèsì àwọn bandit ní Kaduna bí wọ́n ṣe rán máì lọ ó di pé máì lẹ́yìn ní Nigerian police force kò sẹ́ tó wà ní mòpó combatant tó wà active tóun kó má dàbí pé mo kàn fẹnu parọ́ fún yín kẹjẹ kí n play kíní yẹn kí o gbà bọ̀ mò ń sábú copyright ni mò ń avoid torí kó ẹ ṣe kẹ́ni tó upload video yẹn kì í fi copyright sí but anyway mo máa gbìyànjú àti play díẹ̀ kẹ́yìn náà gbọ́ kẹfẹ́tì ní gbọ́ kẹwo bó ṣe báyé máa yẹn jẹ́ just because ó nífẹ̀ẹ́ ṣe ọlọ́pàá ẹ jẹ́ kí a jọ gbọ́ so ẹ jọ ẹ má jẹ́ ká bá wọn blame Nigeria police mọ́ èmi ò mi ìsọ ẹlòmíì o kódà kí ọlọ́pàá gba sára ẹ kó gba bribe kó gba whatever mi ní bá wọn bú mọ́. Police officer was abandoned by the federal government of Nigeria. He was sent on a rescue mission to go rescue kidnappers. But fortunately, bandits attacked him and shot him 4 times. Today, this man is suffering alone. He's living in the bush and nobody is even assisting him to pay his medical bill. I am DSP Musa Mohammed Adamu, unit commander. I was sent with my men to Kaduna Forest in Galadimawa for rescue mission to go and rescue a kidnapped victims. But I was shot by 4 bullets. Upon that, we succeeded in the operation and rescue the victims. But upon all the sacrifice I gave to my nation, today, this is where I am. So someone made such a huge sacrifice in a pathetic condition like this. Tell us, how did this all happen? In 2021, 16th of October, when we went to the forest, Kaduna Forest in Galadimawa, for the rescue mission. So we encountered a battle, a gun duel with the bandits. In the process,
I was shot by 4 bullets, and my orderly was also killed. And one Alhaji Suleiman that we rescued also sustained a bullet wound. So from the bush, they convey us, me and my orderly and the Alhaji, to hospital in Zaria. So even from the bush, my men were told, they thought maybe I've gone because I was placed on top of my orderly dead body. But thank God, before reaching the hospital, they now realized that I'm still alive. So I was rushed to emergency while my orderly was rushed to mortuary. So in the process, I was in Shika almost 6 months because bullet penetrates from my ear, from here. Penetrates. It caught my urine vein. It caught it. It caught my rectum. That is where. Oh my God! Ṣé bẹ́ẹ̀ iná ń gbọ́ nǹkan tí máa ń sọ kó ṣẹlẹ̀ sóhun? Mi ò fẹ́ pí ẹ̀ jù torí copyright. Now ẹ sọ fún mi ọlọ́pàá mi tó wà níta tó mo sì máa padà wá analyze fídíò yìí fún wa. Ṣé ọlọ́pàá mi tó wà níta tí wọ́n ṣe pé fún tí wọ́n ṣe pé bóyá èdìndì tàbí tíṣe ayé tí àwọn ayé ń bàjá ṣó tún lè ṣe orúkọ tí máa ṣe mọ́ pé kó surrender life ẹ̀ fún nation tó bá jẹ́ gbogbo tí máa sọ tó bá jòótọ́ ni o. Báwo ni èèyàn ṣe lè serve Nigerian police fún 13 years? Òun dẹ̀ ní gẹ́gẹ́ bí kan tó sọ pé rẹ́kọ̀dù òun ní police pé he is the only police officer, the only mopo officer tí kò tí lọ fún leave for good 13 years. Mọ́rin tó mọ́rin ló fi máa ń wà dẹ̀rù iṣẹ́. Ọ̀run ọlọ́kọ́ lọ fèsì àwọn ajínigbé ní Kaduna. Unfortunately, ìgbà tó débẹ̀ ó ṣe gudugudu méjì ó ṣe ẹ̀yà mẹ́fà. Ọdún tó tẹ̀lé lọ kú, ó yìnbọn, kìbọn yẹn wọnú ikùn ẹ̀, ó já ìfun ẹ̀, ó já ìwò díẹ̀ náà. Débi pé tó bá fẹ́ yàgbẹ́, máa yìí tó bá fẹ́ yàgbẹ́, tó bá bẹ̀rẹ̀ tó bá yàgbẹ́ báyìí, kìgbẹ́ á máa jáde nínú ìwò díẹ̀, á máa jáde ní orí díẹ̀ náà, ìwò wà ń bẹ́ẹ̀. Ìwò tó bá fẹ́ tọ̀ sí, ẹ̀rí pé nu láìlọ́n ló ń tọ̀ sí. Ṣátárà or something lọ máa ń pè kíní ẹ̀. Ẹ̀yin náà ẹ wo sacrifice tí màá yìí made. Ṣé ewu máa yìí síta rẹ̀ bá yá tó bá wà òkè? Ṣé òun lọ máa sọ fún páwọn kan wà kòǹgì o tí wọ́n tó ń fara gbáyàn, tó ń mókòyàn, tó ń fara gbáyàn, tó ń fa ọyàn àti nǹkan ọmọbìnrin? Ẹ sọ fún mi. Ara àwọn ìdílé léyìí tí àwa fi ń sọ wípé ẹ jẹ́ kí oníkálukú máa lọ tí ẹ bá lè ṣe kan tó yẹ kẹ́ ṣe then ó jẹ́ kẹ́ lè fi wálẹ̀, ó jẹ́ kẹ́ lè jẹ́ kí yóò bá máa lọ ká lọ dá dúró. Ẹ ti ń ba kẹ́ ń ba yí àwọn èèyàn jẹ́ on a daily basis, on a daily basis tí ò ṣe pé go come. On a daily basis lọ ń bá yí àwọn èèyàn jẹ́. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká stop gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Tati ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà ná Awon bitati ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín ìtọ́ni stone nínú kidney stone yóò bẹ́ẹ̀ tirẹ̀ tẹ́sí ìyámọ́ ìgbẹ́dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ àtún máa ṣiṣẹ́ fún láti ìyẹ́ ìṣòro àìlèmí sókè sódò dáadáa ná Awon bitati tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo èyí tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tàbọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò gbogbo ẹ̀sán ìṣòro ara ríro ń kọ́ egbògi ná Awon bitati ní kẹ́ ìpinnu o gbogbo èyí tẹ́ wà ní Manchester láti rí egbògi ná Awon bitati rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigeria's nọ́mbà yìí pẹ̀lú 0803 319 4355 tàbí 0802 626
egbògi ńlá Awon bitter tea ewé àti dòkan gbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ gbòlúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. wa àkàndá ẹ̀dá ní èmi 7. ẹ̀yin tẹ́ bá ní anything tẹ́ mọ̀ pé nídìí àgbo tó jàgbó original ẹ kàn sí Awon bitter tea ẹ kàn sí wọn. Kò sí irú nǹkan tó lè kódà kéèyàn ti ní stroke 30 years tẹ́ bá kàn sí wọn á fún yín lágbo. Kéèyàn ti ní heart failure anything téèyàn bá ní tẹ́ mọ̀ pé ó wà àgbo ni ẹ pè wọ́n. They are the best. Mr. Ejẹ Kayode Samuel only yes I have seen something like that. It's true about that policeman. Ṣé ń gbọ́ wọ́n ń jẹ́ ìṣòro tí mò ń sọ nípa ọ̀rọ̀ policeman yẹn ṣe bẹ́ẹ̀ ẹ bá wa fi kọ́mẹ̀ntì yín àti opinion yín lórí fídíò yìí nǹkan tẹ́yìn bá rò tàbí nǹkan tẹ́ ò pé kí ó jẹ́ kó rí bẹ́ẹ̀ kẹ́ kàn sí wa tàbí tẹ́ bá ní information tẹ́ fẹ́ fún wa tàbí tẹ́ fẹ́ pè polówó ọjà fún wa kẹ́ pè wá sórí 08176034216 WhatsApp number wa nìyẹn tẹ́ bá ní polówó ọjà tẹ́ fẹ́ gbé fún wa tàbí tí ẹ ní information tẹ́ fẹ́ ká gbé síta bóyá irú ọ̀rọ̀ tí mo wá sọ yìí tẹ́yìn náà bá rí kankan tí ó normal tí tó ń lọ bí kò sì jẹ́ kó lọ nínú àdúgbò yín tàbí ní anything tó bá ti jọmọ́ ọ̀rọ̀ public kẹ́ gbé síta ká bá rí pariwo ẹ̀. And once again mo fàsìkò yìí kí gbogbo family Mohbad kí lè rí Olúwa pé lágbára Ọlọ́run a ò ní rí ikú ọ̀dọ́ mọ́ lágbára Ọlọ́run a ní rọ̀dọ̀ tí òògùn ẹ̀ máa wọ mi lágbára Ọlọ́run ká ìṣẹ̀lẹ̀ bíi irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá lágbára Ọlọ́run. Once again Mohbad ìlérí Olúwa mi yọ so rest in perfect peace. God bless Yorùbá nation. God bless Sunday Igboho. God bless Professor Baji Akintoye. God bless you all. Gbogbo ẹ̀yin fans mi náà God bless you. Ẹ subscribe subscribe sí Masbi TV. Ẹ tàn notification yín kẹ́ dẹ̀ subscribe kẹ́ like kẹ́ share kẹ́ comment so that tá bá ti ń drop àwọn information mi ẹ lè máa rí lórí YouTube channel wa. YouTube yẹn wà very active ju Facebook wa lọ. God bless you all. We love you all.